dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrègbè ẹkú ilé báyìí làkàrà lé ẹ̀rìn wá ìlà kérò ọ̀nà tá a bá ti rí ẹni tó jọ mẹ́ta ẹkú àti náà ìlà kiri ẹni o èmi ọmọ yín olólùfẹ́ yín rèé Ọlámilékan lóko tí mò ń jẹ́ Ọládòkun lóko ọba tó bí mi lọ́mọ Ọlá pìrìsẹ́ńtà ní lóko táyé fi ń gbé mi lárugẹ èmi lọ́mọkùnrin orí afẹ́fẹ́ mú kí yín kábọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè lórí móhùnmáwòrán Ọmọlúàbí TV náà ni o Ọmọlúàbí TV àtàn káàkiri àgbáláyé nílẹ̀ yìí àní tó tún fi dókè òkun ẹ kàn fọ́lò wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook àtọmọlúàbí TV lórí ọ̀fẹ́ àti mọ̀ wò wá kètèkètè nù lé lórí YouTube náà ẹ tẹ̀lé wa àtọmọlúàbí TV náà ni tó fi mọ́ orí Instagram ẹ fọ́lò wa ń bẹ̀ kájọ mọ́ kọ́ ọmọlùbọ́ àti Ọmọlúàbí TV ni o láti mọ lórí ọ̀fẹ́ àti wo ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè àtàwọn ètò wa yòókù lórí ìkànnì yìí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè ìletò tá a gbé kalẹ̀ tá a fi ń jẹ́ kó yé yín ní tó dá lórí ni pé àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè ó jẹ́ pé láwùjọ wa àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tẹ́yìn kò tiẹ̀ lórí ọ̀fẹ́ àti mọ̀ ńlá máa mú wá fún yín lórí tuntun ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè lápẹ̀ ẹ̀yìn náà ti gbọ́ bá a ṣe sọ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè Martins ó ń bẹ́lẹ̀ agbára pẹ̀lú mi mo dúpẹ́ mo di orí o àwọn tájọ́ ṣe kùnkẹrẹ nu kún iná bẹ́lẹ̀ agbára pẹ̀lú mi o ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tọ́ Ọlámilékan tún ti dẹ́kun ti tọ̀ sẹ́yìn Ọlá pìrìsẹ́ńtà nǹkan ń bẹ lókè èèpẹ̀ ẹni tó bá kàn ló mọ̀ ayé burú àdẹ́ni tó kàn ló mọ̀ ayé nípọn aburú òní kángun sọ́ọ̀dẹ̀ mi àti ẹ̀yin gbogbo ojú tí ń wò mí tí ń gbọ́ mi nínú ilé ní báwọn olùgbàdì ayé o tọmọtọmọ ẹ wò ẹ jẹ́ ndílé agbára náà tí ń bá padà dé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ń ṣẹlẹ̀ lọ́tún ń ṣẹlẹ̀ lósì ibi òní kángun sọ́ọ̀dẹ̀ mi àti ẹ̀yin mò ń bọ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì mo sọ pé mo mú wá fún ti tọ̀sẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tí mo mú wá fún ti tọ̀sẹ̀ yìí ó le ó kà sí àrà àní bẹ́yàn bá jorí ahun yóò bù ẹkún gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin abiyamọ ọ̀run ní fojú sunkún ọmọ o mo ṣàdúrà fún yín bíbí bá ń lọ tí bá ń bọ̀ kò ní kángun sọ́dẹ̀ mi àti ẹ̀yin nílé iṣẹ́ wa o ní àdúgbò Olúyọ̀lé lẹ́ẹ̀bàdàn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan wáyé ń bẹ̀ tán pè mí láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí ìgbà tí mo débẹ̀ tí mo rí mo lanu odidi ìṣẹ́jú bíi mẹ́wàá n ò lè pàdé torí mo wò ó títí tí mo wò pé ṣé lára ni bíi tèmi lélẹ́yìn ni àbẹ́ran àbẹ́yàn gbogbo ló ṣe jẹ́ gan arákùnrin kan ni ọmọ ogún ọdún náà pọ̀ ọmọkùnrin yìí Richard lórúkọ ọmọkùnrin yìí jẹ́ iléeṣẹ́ wa ò tí ń bẹ lóríyọ̀lé lárákùnrin tí ń ṣiṣẹ́ o ó ń bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ pé kóun náà sáà lè rí tọ́rọ́kọ́bọ̀ tó ó mọ̀ fi jẹun ó tún wá jẹ́ ọmọ iléèwé ọgbà iléèwé yunifásitì tilẹ̀ Ìbàdàn ní ìpele kẹta 300 level ìlànà arákùnrin yìí wà ó ń bá wọn ṣiṣẹ́ nílé iṣẹ́ wa ò ta sọ̀rọ̀ rẹ̀ yìí lọ́jọ́ tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ táwa náà fojú ara wa rí ó fẹ́ po àwọn nǹkan kan papọ̀ tí ó di ọṣẹ tí wọ́n mọ̀ tà ní ilé iṣẹ́ yìí ni àmọ́ àpò tó mú lọ́wọ́ tóun ní kóun ó dà sínú machine tán fi ń po ọṣẹ yìí machine yìí ṣàdédé ló gba àpò mọ́ lọ́wọ́ lárákùnrin yìí bá tẹ̀ lápò pé kóun ó ṣe ṣáájú ajé ó ṣe tẹ̀ lápò yìí ẹ̀yà abiyamọ machine yìí lọ arákùnrin yìí ó lọ lúlú ni o ó lọ láti orí ó lọ désàlẹ̀ yìí náà kọ tẹ́mi náà kọ rèé títí fún bí ìṣẹ́jú bíi mẹ́wàá n ò lè pàdé n wò pé ibi ń ṣẹlẹ̀ lọ́tún ó ṣẹlẹ̀ lọ́sì láti èsì á gbọ́ pé ọmọ tàbí láti kékeré títí tí táwọn lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi jáde tó lọ girama tó tún fi jáde tó wá kù kẹ̀kẹ̀kẹ̀ kó parí kóun náà fẹ̀yìntì kó mọ jẹun ọmọ àbí kó mọ sọ kí ìyá rẹ̀ fẹ̀yìntì kó mọ jẹun ọmọ kóun náà mọ ṣẹ̀tọ́ fún ìyá àti bàbá rẹ̀ ọmọ 300 level náà pé o ní University of Ìbàdàn lẹ́ẹ̀bàdàn tí a ti à ń bí ẹ̀yìn abiyamọ arákùnrin yìí ti jọ́ lọ́n pè o ó ti jọ́ lọ́n pè báyìí bàbá ọmọ yìí sọ ó ní ìyá ọmọ yìí gangan ní ṣiṣẹ́ iléeṣẹ́ yìí ó ní ìyá rẹ̀ ló jẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ iléeṣẹ́ yìí ìyá rẹ̀ ló wá bọ́mọ yìí tó bá wọ́nà pé ìgbà tí nǹkan kan COVID-19 ti da nǹkan rú tí ò sí nǹkan tí ò sí pé wọ́n ń bọ̀ lọ sílé ìwé wàgbà nǹkan kan sàlámọ̀ jẹ nǹkan kan sàlámọ̀ mu ló bọ́mọ ìwọ́ náà pé kó náà ọmọ ṣiṣẹ́ iléeṣẹ́ tóun náà ti ń ṣiṣẹ́ lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyá rẹ̀ ò sí ní iléeṣẹ́ o bóyá òun náà wà ní mọ́rìn torí alẹ́ ní ìjàmbá ìṣẹ̀lẹ̀ bóyá tó bá di òwúrọ̀ kùtùkùtù gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe bá wa sọ nìyá ọmọ yìí yóò wọṣẹ́ ohun tí bàbá ìbá wa sọ nìyẹn wọ́n tún wá sọ ọ́ gbangba pé nígbà tí wọ́n débẹ̀ àní lọ́jọ́ náà gangan tíjẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn iléeṣẹ́ ikọ̀
wọn ti ẹ̀ dún bìkítà pé nǹkan kan ọmọ kan kú àbọ̀mọ̀ kan ò kú wọ́n tún báṣẹ́ lọ ni láti kan bí aago bíi 6 alẹ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bí aago bíi 2 láti kan bí aago bíi 6 tí ìṣẹ̀lẹ̀ bí aago bíi 2 náà tó ṣẹ̀ tún wá fi òkú ọmọ yìí náà tó ṣẹ̀ tún gbé bọ́ọ̀ta tí wọ́n táwọn èèyàn ti wọ́n ta pé àti ẹ̀fẹ́ rògbò ọmọ wa àti ẹ̀fẹ́ rògbò ọmọ wa àti ẹ̀fẹ́ rògbò ọmọ wa wọn gbókù ọmọ ìbọ́ọ̀ta o tó wá di bí kan bí aago 1 sí 2 wọn tó gbókù rẹ̀ bọ́ọ̀ta nǹkan tí bàbá ìbá wa sọ nìyẹn a tún kàn sí iléèwé ọgbà yunifásitì tilẹ̀ Ìbàdàn láti mọ irú ipò tọmọkùnrin kan dì mú nínú ọgbà yìí SUG àwọn pírẹsidẹ́ǹtì SUG nílẹ̀ Ìbàdàn University of Ìbàdàn àtúnbáwọn náà sọ̀rọ̀ wọ́n bá wa sọ̀rọ̀ ẹgbẹ́ nǹkan táwọn náà bá wa sọ ní orí ìṣẹ̀lẹ̀ yìí gan mò ń bọ̀ jẹ́ ń dátọ́ mi. Hello. Yeah, ẹ kọ́lẹ̀ sá. Hello. Yeah, ẹ kọ́ àtàrà akúsìmí ẹni. Yes. Ẹ jọ sí Mr. Akeju mò ń bá sọ̀rọ̀ SUG president UI. Ok. Yeah, lórí ọ̀rọ̀ ọmọ tó jẹ́ ọmọ inú ọgbà ilé ẹ̀kọ́ UI tó kú nílé iṣẹ́ WAU tó wà ní ṣáìdì Olúyọ̀lé. Torí ẹ̀ láti torí ẹ̀ pè yín. Torí a ṣàbẹ̀wò sílé àwọn òbí ọmọ náà lánàá. Wọ́n dẹ̀ bá wa sọ ọ̀rọ̀ pé ẹ̀yin náà ti wá ẹ̀yin àtàwọn tíìmù yín sọ́dọ̀ àwọn. Ṣùgbọ́n ó láwọn ìbéèrè kọ̀ọ̀kan tó jẹ́ pé a fẹ́ bi yín lórí ẹ̀. Ọmọ tí ó kú yìí bó ló ṣe jẹ́nu ilé ọgbà ilé ẹ̀kọ́? Pẹ̀lú bọ́mọ ṣe bá àwọn ọmọ tó jẹ́ classmate ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ọmọ oníwà pẹ̀lẹ́ ni tó dẹ̀ máa ń lọ jẹ́jẹ́ tí a. Ìgbà tí a fi débẹ̀ èmi ń gbọ́ machine bàtà fi máa wọlé tán ó dà pé gbà yẹn ni wọ́n pa section bíi tá a wà torí ìgbà tí mo fi máa wọlé tán tí mo bá wọn ṣe meeting machine tó ń dúró side ibẹ̀ yẹn ò dún mọ́. Àwọn tó wà ta sọ pé àwọn ń gbọ́ machine so ó possible pé section ibi tí àwa wà yẹn lọ pa. Àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ níbẹ̀ tó ṣiṣẹ́ níbẹ̀ ní ìjọ tó mọ yẹn kú ọ́ ní pé wọ́n ṣiṣẹ́ níbẹ̀ tí kò dẹ̀ ṣiṣẹ́ níbẹ̀ lọ́jọ́ kejì táwa lọ. Ok kọ́ ìgbà tá a fi débẹ̀ akọ́lẹ̀kùn wọn dáhùn sábẹ̀ sí máa gbálẹ̀kùn wọn lórí ó fẹ́ tó bí 20 minutes kan tó padà aláwà láti wọlé ó ṣèlú náà kàyéfì. Wọ́n sọ̀rọ̀ ń pa torí ìrànwọ́ ní kọ́kọ́ bí wàá pé wọ́n gbìyànjú láti lọ sílé olóògbé tó tó ìgbà tá a lọ so ìyẹn la kọ́kọ́ bá wọn sọ pé irú ìwà yẹn kú jẹ́ káàtó. So wọ́n dẹ̀ ní pé kí a tó dé làwọn náà tí wọ́n pípẹ́ láti lọ so a ṣáà make sure pé wọ́n lọ lójú wa a dẹ̀ tẹ̀lé wọn dé ilé olóògbé. A dẹ̀ sọ̀rọ̀ ń pa àwọn safety measures tó fi sílẹ̀ wọ́n dẹ̀ sọ story tí wọ́n bọ̀ àwọn safety measures tó fi sílẹ̀ so that kò ní affect àwọn tó bá ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wọn later. Then a dẹ̀ sọ̀rọ̀ ń pa láti make sure pé wọ́n gbìyànjú láti ran mọ̀lẹ́bí yẹn ní ọwọ́ ó ti yé so ó dẹ̀ ní pé àwọn máa ṣe ju bí ó ṣe yẹ lọ káwọn ṣe so lọ́jọ́ yẹn náà la tẹ̀lé wọn dé ilé olóògbé. Bẹ́ẹ̀ ni bàbá ọmọ ti bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ kan tí àwọn ò tiẹ̀ gbọ́ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí máa padà mọ̀ pé àwọn kankan wà tí wọ́n ti fi pamọ́ fún àwa táwọn ò mọ̀. Irú wọ́n ní pé ọkọ̀ sọ fún àwa pé wọ́n ṣe meeting pẹ̀lú bàbá àti ìyá olóògbé. Bẹ́ẹ̀ láti mọ̀ pé wọ́n ṣe meeting pé wọ́n ní láti da tí wọ́n tó release ara ọmọ tó kù òkú ọmọ yẹn sílẹ̀ ó tó bí ọwọ́ nǹkan bí 2 lọ́sàn-án. Àwọn nǹkan tí a padà gbọ́ nìyẹn. Àwọn àpàdé tún máa gbọ́ lọ́dọ̀ bàbá bá ṣe gbọ́ wọ́n ní bí kìíní yẹn ṣe ṣẹlẹ̀ gan ó lè má jẹ́ pé kò possible kó jẹ́ pé ọmọ ṣubú fúnra rẹ̀ sínú machine. Torí bàbá lórí òkú ọmọ àwọn ò rí òkú ọmọ mi ò rí picture olóògbé nígbà tí nǹkan ṣẹlẹ̀ sí. Torí lọ́wọ́ tí a wà yìí a ní láti
jẹ́ kí investigation tọ́lọ́pàá ń ṣe ká bàa lè mọ pàtó bọ́rọ̀ ṣe jẹ́. Ó ti yé torí bí ó ṣe ń lọ ó dàbí pé àwọn kankan wà tó ṣì ń rújú tó dàbí cover up. Mi ò ní pé mi ò sọ definitely pé cover up wà but then àwọn kankan wà tó ṣì ń rújú, àwọn stories kan wà tó ṣì wà inconsistent síra wọn. So táwọn ọlọ́pàá bá máa ṣe ìwádìí a gbọ́dọ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan. Kí tó bá dẹ̀ máa parí autopsy tí wọ́n fẹ́ ṣe náà a fẹ́ mọ irú ikú tó pa ṣé lóòótọ́ ni pé ó ṣubú sínú machine àbí nǹkan míì wà lẹ́yìn ikú ẹ̀. Tí ọ̀dà ṣe ń ké sáwọn ọmọ Nàìjíríà pé kó má jẹ́ kí kó bá fọwọ́sowọ́pọ̀ kó má jẹ́ kọ́kàn máa jẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ kàn wá kó kàn lọ lásán torí a mọ bí àwọn alágbára ló ṣe máa ń ṣe irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ok, ìgbà tí débẹ̀ ṣe ń gbọ́ wọ́n sọ fún wa pé àwọn tí ń prepare láti máa lọ. So bóòtọ́ ni o ẹmọ káwò lè mọ̀. So àwọn fi sọ pé dandan ni o ikú bọ́ sí ń lọ àwa gbọ́dọ̀ tẹ̀lé wọn dé ibẹ̀ kó ṣojú wa báyìí káàdì kí ló tọ́ pé wọ́n ti dé ibẹ̀. Security manager tẹ̀lé wọn lọ. Okay. Legal representative náà tẹ̀lé wọn lọ. Okay. Àwọn tó lọ síbẹ̀ láti iléeṣẹ́ yẹn wọ bíi mẹ́rin. Bíi mẹ́rin. Okay. Lọ́yà tán gbé dání lọ síbẹ̀. Ìgbà tí wọ́n délé olóògbé ẹ mọ̀ inú bí gbogbo wa bá ṣe wà níbẹ̀ bó ṣe jẹ́ pé wọ́n jẹ́ kó pẹ́ tó yẹn kó tó wá sí ilé olóògbé. So gbogbo èèyàn tó wà níbẹ̀ bẹ́ẹ̀ sì máa bi oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn tí wọ́n lè dáhùn. Wọ́n dáhùn. Àwa iṣẹ́ nǹkan tí àwa ní láti ṣe ni pé ká make sure pé a follow up nǹkan tí company ń sọ, nǹkan tí family náà ń sọ, ká dẹ̀ make sure pé a wà ní ọrùn àwọn ọlọ́pàá ká rí dájú pé investigation tó dẹ̀ yẹ ni wọ́n ṣe so that àwọn ò ní fi ọwọ́ bo irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Oríṣiríṣi NGO ló dẹ̀ ti bá family olóògbé náà sọ̀rọ̀. Gan lọ́sàn-án mo sì bá bàbá àti ẹ̀gbọ́n olóògbé gan sọ̀rọ̀ tọ́jú ẹ̀sìn fún mi ní àwọn update. So àwa náà make sure pé à ń ṣe bó ṣe nǹkan tí ó wà ní agbára wa láti ṣe. Láti ìjọ́ náà ládẹ̀ sí ké sí sáwọn ọmọ Nàìjíríà lórí Twitter àti lórí gbogbo other social media kó bá jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a need justice fún Richard. Gbogbo àwọn tó jẹ́ well-meaning people tó wà ní Nàìjíríà kó ràn wá lọ́wọ́ kó ní sọ pé a ò fẹ́ yẹ kí ọkàn jẹ́ kí kéèsì yẹn lọ bẹ́ẹ̀ torí gbogbo amọ̀rú Nàìjíríà táwa àmọ́ bó ṣe lè fọwọ́ bo irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báyìí. Ó dáa ẹ ṣe púpọ̀ ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ yín torí pàápàá yín tẹ́ sì gbé ìpè wa. Ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti bẹ́ẹ̀ ṣe jẹ́nu ọgbà ilé ẹ̀kọ́ UI. Orúkọ mi ni Akẹ́jù Olúṣẹ́gun, Student Union President University of Ibadan. Ó dáa ẹ ṣe púpọ̀ sà. Ẹ ṣe gan. Ẹ̀yin abiyamọ ayé nǹkan bẹ lókè èèpẹ̀ ẹni tó bá kàn ló mọ̀ ayé burú. Èmi á máa sọ pé bẹ́ẹ̀ bá a bá jí tá a bá jí lóòrọ̀ kùtùkùtù ká mọ ṣàdúrà pé jáde mi lò ní Èdùmàrè jó yọrí síre ìjáde mi lò ní Èdùmàrè jó yọrí sáyọ̀. Bíbélì gan tiẹ̀ sọ ó ní ká mọ fìgbà ká mọ fàdúrà ìgbà padà torí pé búburú báyìí ní gbogbo ọjọ́ nígbà gbogbo. Ẹ wò ó nílọ bíbọ̀ èmi àti yín kò ní bọ́mọ aráyé nínú nílọ bíbọ̀ èmi àti yín kò ní bọ́mọ aráyé nínú o kò kán ìgbà tá a bá tó ṣàbínú ẹni kó tó bínú ẹni a ní bá wọn ṣàbínú ẹni o abínú ẹni ò ní bínú sọ̀rọ̀ wa. Ẹ wò ìṣẹ̀lẹ̀ tí mo sọ yìí Asuji president ó bá wa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ní nígbà táwọn náà débẹ̀ ó ní fún bí ìṣẹ́jú bíi 5 sí 10 làwọn fi wà lẹ́nu géètì níwájú ìta tí wọ́n ṣílẹ̀kùn tí wọ́n tiẹ̀ dáwọn lóhùn rárá. Èyí náà ti wò ó ẹ gbọ́ ẹ ti gbọ́ dáadáa ìṣẹ́jú bíi 5 sí 10 Asuji president sọ ipa àwọn gan ti wà ńbẹ̀ tí wọ́n tiẹ̀ dá wọn lóhùn lẹ́yìn ìṣẹ́jú bíi 10 náà tó ẹ̀ṣẹ̀ wá ṣílẹ̀kùn fún wọn
wọ́n tún sọ wọ́n jẹ́ kó yé wa pé nígbà tí àwọn wọlé wọ́n rí tán báṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ wọ́n ń ṣe gbogbo ẹ̀ lọ àwọn ò gbà níbi tí nǹkan ti ṣẹlẹ̀ tí kì í ṣarúgbó tí kì í ṣòkú òkú ẹ̀bà tó jẹ́ òkú ọ̀fọ̀ ni àti wá gbọ́ làwọn tí wá wò pé ṣé káwọn tiẹ̀ kọ́kọ́ bínú ná kan ẹ̀yìn náà ti mọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa ṣé káwọn tiẹ̀ bínú ná kí wọ́n da nǹkan rú kan sí wọn ò gbà ẹja fi ṣe sùúrù tábà ní ká fi ṣe sùúrù náà káwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ǹgbà tán wá lọ wọ́n lọ bá ọ̀gá àgbà nílé iṣẹ́ yìí ìyún ń bá wọn sọ̀rọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ àwa náà ti ń gbé ìgbésẹ̀ láti yọjú sí wọn torí látìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àwọn ilé iṣẹ́ yìí wọn yọjú sí ibi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọn ti ẹ̀rí sáwọn bàbá àti ìyá wọn pé wọ́n tẹ̀ lọ kí wọ́n pé ẹ kú tọrọ ọmọ o ẹ kú nǹkan tí ń ṣẹlẹ̀ o wọn lọ so ìgbà táwọn náà wá débẹ̀ làwọn náà wá ṣẹ̀ṣẹ̀ wá fojú pa nǹkan tẹ̀sí ò dáa SUG president bá wọn sọ̀rọ̀ ó tún bá wa náà sọ̀rọ̀ ó nígbà táwọn débẹ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ wá lórí ọ̀fẹ́ láti lọ abilé rẹ̀ pé nínú àwọn iléeṣẹ́ yìí àwọn mélòó ni wọ́n tẹ̀lé wọn lọ wọ́n ní security officer ó tẹ̀lé àwọn lọ àtàwọn bíi mẹ́ta kan ni wọ́n jọ lọ síbẹ̀ lọ́jọ́ náà wọ́n wá ní báwọn ṣe parí ọ̀rọ̀ nílé iṣẹ́ yìí àwọn ẹ̀rọ tí wọ́n fi ń lọ ọṣẹ yìí ò ṣiṣẹ́ mọ́ ní gbogbo ìgbà táwọn fi ń sọ̀rọ̀ àmọ́ kó tó di pé àwọn débẹ̀ wọ́n bá ṣe lọ èyí náà ti gbọ́ kí lẹ́yìn rí sùúrù kan báyìí ẹ̀yọ́ ọmọ Nàìjíríà nǹkan ń bẹ o ẹ wò ó èmi á máa sọ pé ẹni ó kú ìntì ẹ̀ gbé ẹni ó lọ ìntì ẹ̀ lọ ẹ wò ó ẹjẹ́ á máa ṣọ́ra ṣe ṣẹlẹ̀ gbáǹkọ́ gbì ẹjẹ́ ń dá tọ́mìnà mú bọ̀ ó pọ̀ ó kà sí àrà mú bọ̀ náà ẹjẹ́ ń délé agbára mú bọ̀. ṣẹlẹ̀ gbáǹkọ́ gbì ó tẹ̀síwájú lórí Ọmọlúàbí TV náà láwà arákùnrin Richard tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ti fi òkú rẹ̀ wọ́n ti fi ránṣẹ́ sílé o ibẹ̀ ńlé ń pọ́n sì ti tẹ́ àdúrà mi ni fún gbogbo etí tí ń gbọ́ mi fún gbogbo ojú tí ń wò mí abiyamọ ẹ̀ ní fojú sunkún ọmọ tó bá kù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tẹ́ ẹ kẹ́ ẹ jèrè ọmọ òkun ikú ò ní gbà lọ́wọ́ yín ẹ fẹ̀yìntì ẹ fi jẹun ọmọ tẹ́ ẹ bá jìyà rẹ̀ ni. tó ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè míì ó tún wáyé ní Òkè Àrẹ nílẹ̀ Ìbàdàn ẹ̀yin agbófinró wa kí àlàdé kí ló fà á ṣàyẹ̀dẹ́ náà tún pè mí ọlá pìrìsẹ́ńtà mo ní wọ́n ní mọ́ sáré tètè bọ̀ kí mọ́ sáré tètè bọ̀ wá sí Òkè Àrẹ pé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan tún ti ṣẹlẹ̀ ńbẹ̀ o gbàtẹ́mi náà ó débẹ̀ tún wọ́n rí wọ́n ò pé irú kí lélẹ́yìí arákùnrin agbófinró kan ni o ń ló mú o pé kóun máa dán nǹkan wò kóun máa fìbọn dán nǹkan wò ó fi ìbọn ó fi fọ́ nǹkan ọmọkùnrin kan o tó fọ́ tó yẹ pé gbogbo ẹ̀ báyìí ńlá rí ńlẹ̀lẹ̀ tá a bá ń bẹ̀ tá a rí ẹ wò ó wọ́n mú wa fún yín lóní tuntun èmi kọ̀ wò pé kí n jà fún yín kẹ́lẹ́ mọ́ tí ń lọ ni àmọ́ gbà tó wà tó bí ọjọ́ bíi mẹ́jọ a ó ti mọ ibi tá a bá ìṣẹ̀lẹ̀ ìwádìí náà dé wọ́n mú wa fún yín bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ti ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè fún ti t'Òkè Àrẹ bó ṣe jẹ́ fún ti t'Ọ̀sẹ́nù tó ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè ẹ máa tẹ̀lé wa Ọmọlúàbí TV náà la wà kẹ́ fọ́lò wa lórí Instagram lórí YouTube àti lórí Facebook kẹ́ mọ̀ lórí ọ̀fẹ́ àti wo àwọn ètò wa àti ètò wa ìyókù a ní rí Dubai lọ lórí ètò fún ti t'Ọ̀sẹ̀ yìí ó tún dọjọ́ mẹ́jọ o lálẹ́ ọjọ́ Saturday náà ní látago bíi 8:30 sí 9 àṣálẹ́ ẹ mọ̀ wò ẹ̀yin náà lórí ọ̀fẹ́ àti kọ́gbọ́n ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè àwòkọ́gbọ́n ni o kì í dùn kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí náà lọ bẹ̀ oge á lọ lónìí á tún padà wà níjọ́ mẹ́jọ ẹ̀dá tó bá ní amọ́ lọ ńlá ní dé báyìí tó bá ní amọ́ bọ̀ ńlá ní bọ̀ bá o ọgbọ́n pàtàkì lọ́wọ́ àwọn ẹ̀ta àjọṣe tóbi dò tí gbọ́n fi kàn sí Martins mo dúpẹ́ o ṣe mo rí orí ọ Queen mo dúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà ń bẹ ilé agbára pẹ̀lú mi ní ilé mi ọmọ yín olólùfẹ́ yín fi ń dágbére fún yín Ọlámilékan ńlọkọ tí mo jẹ Ọládòkun báyìí ńlọkọ ọba tó bí mi lọ́mọ Ọlá pìrìsẹ́ńtà ńlọkọ táyé fi ń gbé mi lárugẹ o èmi lọ́mọkùnrin lórí afẹ́fẹ́ pèdèpèdè ní mi tí mo pèdèpèdè títí tán fi dé ta lọ́rẹ èmi jẹdẹjẹdẹ gbàgbédè àní mo sáré pọmọlédè kó wá gbédè kí n bá lè lórí ọ̀fẹ́ àti pèdè gbàgede lédè àparí tó bá lóun ó de ṣòkó ẹwí fún parẹ lọ́tàn jẹ Ọlá èmi yọ ọba tó bí mi lọ́mọ títí jọ́ mẹ́jọ táàtù lórí ọ̀fẹ́ àti mọ gbádùn ètò yín ètò wa tá a pè ní ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dànù àwọn ògbà sí ẹnu wa tó sọ ọ́ kò lè bá a lórí ọ̀fẹ́ àti sọ míì mo ń dágbére fún yín pé ó dàbọ̀.